Hello, ladies and gentlemen. My God, your God, our God is good, and His mercies endures forever. If you know that He is really good to you, this is the time for you to appreciate Him in praises. Come on, get up, put on your dancing shoes, and let us praise Him. Oh Lord, receive our praise. Ó ti jáde o, ó ń tẹ̀ wìtìwìtì ìgbésẹ̀ tí orin titun àgbélébò fídíò CD kí àti ọwọ́ brother Sunday Akande gbé jáde lè yí ìjà pé àkórí rẹ̀ ní ọwọ́ Olúwa. Abala márùn-ún ni fọ́nrán orin yìí ní o tí gbogbo rẹ̀ sì kún fún ìmísí Ọlọ́run fọ́fọ́fọ́. Ẹ̀rọ pẹ́. Olúwa tẹ́wọ́ gbọpẹ́. Gbogbo ayé ẹgbẹ́ Olúwa ga. Ilé aláyọ̀ o. Abala tó parí rẹ̀ ni pé bàbá ti ṣe o. Ó ti parí. Òkèlè Ògbómọ̀ṣọ́, Ashwood Sọ, Seminary Ògbómọ̀ṣọ́, Sunday Communication Concept, Ìkí Ayégo Baptist Church, Ògbómọ̀ṣọ́, àti ibi gbogbo tí wọ́n ti ń ta quality kẹsẹ̀. Don't miss it. Ẹ̀rà kẹ́gbọ́ kẹ́wò ẹ̀ ó sì mọ̀ pé akọrin ẹ̀mí sì tún kù sílẹ̀. Ẹ lè pe Sunday Akande sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08064255425 tàbí 08054159779. Grab your copies now. Bàbá ti yanjú rẹ̀. Ó ti ṣe. Ó parí ni Jésù sọ lórí àgbélébùú o.